aftermath nǹkan the trauma nínú àwọn ọmọ yẹn wọ́n lè ti máa bá mi sùn wọ́n ti máa já àwọn Fúlàní wọn máa dọ̀tí wọn ọmọ kékeré wọn máa gbà kò síbi tó lè ti nǹkan wọn bọ̀ nínú àwọn ọmọ tọ́kọ yẹn wọ́n ti máa fipá bẹ́ lómi lónú wọn àwọn teachers tàn kọ́ńkọ́ wọ́n ti máa bẹ́ lómi náà sùn Yinka ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣó lè já ọmọ ẹ ló wà ní ugbó tó máa sọ tó ń sọ lẹ́nu yìí we are not praying enough kúkú fún aláwẹ̀ 200 days kágbà how many Chibok girls lórí tó di celebrity hello àwọn Chibok girls tán kó how many of them ló ti di celebrity how many of them ló ti jẹ́ èèyàn lẹ́ni how many of them ẹ tó bá jáde síta lẹ́ni tó sọ fún yín pé security Nàìjíríà 100% ní kò sí nǹkan kan olórí ẹlẹ́ òkò pa ènìyàn olórí burúkú ènìyàn ni. ojú ayé ni gbogbo yín ṣe ẹ̀yin tẹ́ bá ti jẹ́ pé kò sí yẹtí kò sí fìlà ìwà ẹranko ló máa wà nù yín ìwà ẹranko. Tinubu náà bá terrorist bẹ́ẹ̀ ni ó bá àwọn terrorist bẹ́ẹ̀ ni but responsibility Tinubu ni kékeré kó fix ẹ̀. gbogbo ẹni Christian tẹ́ pé láyé ní Christian orí burúkú tẹ́lẹ̀ nǹkan orí burúkú káàkiri wọ́n wá bí yamọ́ wọ́n ṣá bí yamọ́ gidi. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Yinka Alaseyori ó wá jáde wọ́n sọ pé torí pé àgbàdúrà tó làwọn ọmọ yẹn ò ṣe tí ì jáde mo tún tún ẹbí mo tún bí ẹlẹ́ẹ̀kan sí káàpù adúrú káàpù tẹ ní Lagos Ìbàdàn expressway àdúrà tẹ ẹ gbà bẹ́ẹ̀ kò tí tó káwọn ọmọ yẹn jáde torí Nàìjíríà ẹ̀yin lẹ gbàdúrà jù ẹ̀yin lẹ máa lọ vigil ẹ̀yin lẹ máa lọ weekly service ẹ̀yin lẹ máa lọ weekend service ẹ̀yin lẹ ojoojúmọ́ lẹ fi ṣe program ṣọ́ọ̀ṣì ojoojúmọ́ ṣó nígbà tá a bá wá gba àwẹ̀ 100 days káwọn ọmọ tó jáde ṣọ́rọ̀ ló sọ jáde lẹ́nu ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ máa play ohun ẹ̀ fún mo máa play ohun ẹ̀ fún ó ìṣàbíamọ ó mọ̀ nǹkan jẹ́ kán gbá àwọn ọmọ ẹ̀ lọ sínú igbó fún 1 day mo fẹ́ wo bó ṣe fẹ́ fi àwọn ọmọ ẹ̀ mo fẹ́ kán gbé wọn lọ sínú igbó fún 1 day bóyá ṣọ́ọ̀tì ẹ̀ máa lẹ́nu àti ṣe fídíò ni ìwọ tó ti máa fomi sí lára tó ti máa rí jálajàla position wo ipò owó ló ẹ máa gbọ́ ẹ̀mọ̀ nǹkan tó dùn mí àwọn tó kó àwọn ọmọ wọn yẹn wọn ò lówó lọ́wọ́ kì í ṣe pọ́n jẹun kánú ẹni tí ò jẹun kánú kó tún wá máa ronú ṣé ẹ̀ ti pa wọn ni ṣé mọ̀ pé ká ló lówó náà kidnap sí a sì máa wò pé hospital wọn á bá wo BP ẹ̀ á lọ fún comprehensive check up ó máa lọ fún gbogbo kinní àwọn èèyàn máa gbóúnjẹ wá fún ṣé mọ̀ because olówó ni ẹ imagine tálíkà àwọn tí wọn ì jẹun kánú gan wọn ò tí ì jẹun kánú wọn tún wá kó àwọn ọmọ wọn lọ sínú igbó ṣé ẹ mọ̀ position táwọn people yẹn máa wà ni ẹlòmíì gan mo gbà ládùúrà náà àánú ọlá ẹ̀ náà àánú Kristi kó dé báwọn òbí ẹ̀ láyé àtàlàfíà òbí mi gan ti kú kọ́mọ́ tó dé ṣé mọ̀ ìyà tó lúkálukú jẹ kó tó rọ́mọ ni wọ́n jẹ́ tálíkà kò mí pé wọn ò jẹ̀yà kan tó ráwọn ọmọ bíi ṣé tálíkà náà ò ní ìdádúró ni fọmọ bíbí ni kò mí ìpọ́n jẹ́ tálíkà ṣé mọ tójú àwọn ojú èèyàn rí kéèyàn tó bímọ ṣá ìwọ tó bá jẹ́ abiyamọ bíbà ẹ̀ àní káwọn ọmọ ẹ jáde ńlẹsẹ̀ kọ́ máa dé ní time tó yẹ kan dé position wo ló máa báwo ló ṣe máa ń fi ọ̀bọ̀yà ń sìn ó kó ọmọ lọ sí park okay ó lọ park ó wá rí wọn ó wá ní kó wá wọn lọ sí park ó rá àwọn ọmọ ẹ for that minute báwo lè máa feel náà báwo lè máa feel park ni mo kàn sọ o kò ṣe kó wọn lọ sínú igbó wọn máa ti fipá bọ́ ọmọ mi lò ọmọ mi máa kárùn wálé ọmọ oh my god ara mi ń gbọ̀n ni ẹ̀yin èèyàn ẹ má fojú wo bí pé kò ń ṣàwọn ọmọ yín no confidence tí bó ti jẹ́ pé. they are your children they are my children. àwọn tó dúró tó wojú Ọlọ́run wà lára àwọn tó gbé àwọn ọmọ kan ọmọ mẹ́rin ọmọ márùn-ún you can't say that president or the vice president or they are not doing what they have to do they are working you can't say they are not working. We are not saying they are not working we need to see results nobody is condemning the government that they are not working. Bí Tinubu náà ṣe wà yẹn kò sẹ́ni tó fẹ́ kí ìjọba òun dàrú àbí kó máa tàjà sílẹ̀ lórí ìjọba òun I'm very sure he's not happy himself but we need to see the results. It's not about soldiers going into the bush àwọn ṣe mẹ́yàn méjì kan no result àwọn tó ń kó ẹ̀kọ́ wọn lẹ̀ that's what we are talking about action. Even the security personnel wọ́n lè ti débẹ̀ wọ́n lè ti súnmọ́ tó síbẹ̀ láti rescue ọmọ yẹn. Kókùn fún wọn lójú kọ́ máa rí. Kí ló sọ tán? Àwọn security lè ti súnmọ́ bẹ̀. Kókùn bó wọn lójú kọ́ máa rí. Ṣọ́rọ̀ lélẹ̀ ṣá. Àwọn security lè ti súnmọ́ bí táwọn ọmọ wà. Kókùn wá bó wọn lójú kọ́ máa rí. So gbogbo security thousands of
security whatever tó dà síbẹ̀ gbogbo àwọn 1000 yẹn náà lògùn náà máa cover ojú wọn náà ní rí really kí lè máa jáde látẹnu abiyamọ really ha. That is the case of prayer. Yes. Come on, so pé àwọn children ago, even the fathers, àwọn ọkùnrin, àwọn obìnrin, àwọn ọ̀rẹ́ ẹlòmíì, ìyá ẹlòmíì, ọmọdé ẹlòmíì, bàbá ẹlòmíì, ọmọ ẹlòmíì tó gbé. So don't let anybody say, okay, only the power of prayers, Abi. So, do you want to tell me now? Báwọn parents àwọn ọmọ yẹn, wọ́n ní ti gbàdúrà. Wọ́n ìwà yẹn, wọ́n ti gbàdúrà. Wọ́n ti tójú bọlé, wọ́n ti lọlé babaláwo, wọ́n ti lọlé oníṣègùn, wọ́n ti lọ ọ̀dọ̀ àfà, wọ́n ti lọ ọ̀dọ̀ babaláwo. Pé kán bá wọn ṣe káwọn ọmọ àwọn jáde. Ìwọ tó bá ti jẹ́ ọmọ ẹ rí, kò síbi tó lè tójú bọ́. Ọlọ́ba ẹ̀ kárí dààmú. Ṣé wọ́n sọ fún mi pé àwọn tó ń kónú abúlé, wọ́n ní ti gbàdúrà. Sọ́yọ́ bèbí, wọ́n ní ti gbàdúrà, wọ́n ní ti lọ ọ̀dọ̀ babaláwo, wọ́n ní ti lọ ọ̀dọ̀ àfà, wọ́n ní ti lọ ọ̀dọ̀ oníṣègùn, wọ́n ní ti lọ ọ̀dọ̀ ọpẹni. Wọ́n ń gbé ẹ lọ, má wọ̀rí. Wò ó, mo ń gbé ẹ lọ. Let anybody control you. Don't let them use you for anything. Wait, who are you talking to? Don't let anybody control you. Don't let anybody use you for anything. Why? So, Tashe sorry, where they should bring back those children. They are using us. Are you kidding me? The way we are advocating for those children, they are using us. Show more money. Show confess sorrow, call it no sorrow. Show more money. More money. So I want to advocate. But we need those children back. They should bring them back. They are using us. Gbogbo àwọn tó advocate fáwọn ọmọ yẹn pé they should bring them back. Gbogbo àwọn yẹn sìn wọ́n they are using them. No, you must be kidding. Ṣé o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀? Ṣé o lè ṣe? Yinka, báwo lo ṣe máa feel? Kọ́tà àwọn ọmọ ẹ wà nú igbó. Kéèyàn kan wá bọ́ta kó máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀. Báwo lo ṣe máa feel? Kọ́tà àwọn ọmọ ẹ wà nú igbó bí àwọn ọmọ yẹn. Kẹ́nìkan wá jáde sórí social media kó máa sọ nǹkan tó ń sọ. Kí ló máa sọ fẹ́ nìyẹn? Ṣé bí wọ́n ló ń pa àwọn Nàìjíríà? Àwọn Nàìjíríà lọ stream orin ẹ̀ jù. Báwa ṣe crusade. Báwa ṣe open ó lè wá ń bíbá ẹ̀. Lọ rent open field kan kó báwa ṣe crusade. Ó dẹ̀ gbọ́dọ̀ gbà àwẹ̀ ó gbọ́dọ̀ rù. A fún ẹ ní àwẹ̀ 70 days kó gbà torí ọ̀rọ̀ Nàìjíríà. Torí ó ti ní ká pray ká fast. Ìwọ náà gbọ́dọ̀ fast ó sì gbọ́dọ̀ rù. A gbọ́dọ̀ rí pé kì í ṣe fast tó máa jẹ súyà àti gàrí inú ilé ààbò ó ti o gbọ́dọ̀ gbẹ lórí kó rù. Kó wá wọ flag Nàìjíríà kó wá máa ṣe concert lójoojúmọ́ kó ní káwọn èèyàn join ẹ kó wá máa pray fún Nàìjíríà kó máa pray fún Nàìjíríà ṣó ń gbọ́ mi ṣá Yínká abó o ti sùn. Orí ẹ̀ láti gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ o make owó Nàìjà o àwọn politician pè ẹ́ sí event o ló ń bá wọn ṣe Christmas o ló ń bá wọn ṣe end of year party o ló ń bá wọn ṣe concert tó bá fẹ́ ṣe surprise birthday fún any governor ó wà lára àwọn top 3 tó máa pè kó lọ kọrin bẹ́ẹ̀ ìwọ ló rówó lára wọn so ìwọ náà wà kọ́kọ́ bẹ̀rẹ̀ ó bá wa ṣe stage wà wá rù wà gbá àwẹ̀ ṣùgbọ́n wà wá bá wa pray fún wọn so that táwọn soldiers tó fẹ́ lọ rescue wọn lọ́jọ́ mi ogun yẹn ò ní bó wọn lójú so that wọ́n lè rí àwọn ọmọ tó fẹ́ rí yẹn torí ó ti ní wọ́n lọ ọbẹ̀ ó lè jẹ́ ogun ló bó wọn lójú tí wọ́n rá àwọn ọmọ yẹn rescue báwa gbàdúrà ó súnmọ́ Jésù náà orí Jésù ló ń kọ ó súnmọ́ bẹ́ẹ̀ sí Jésù ni so báwa excuse kọ́kọ́ báwa gbà àwẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ti wá báwa gbà tán àwa máa wá follow suit. àǹtí Yínká Alaseyori àbí kí náà sọ pé ń jẹ́ ṣé ẹ̀yà wèrè ṣé ẹ bìlífù pé orí yín pé ṣé ayé ò bá ní ṣe yín àǹtí Yínká ṣé kìí ṣe pé Bible ti dá ọpọlọ yín lọ pẹ̀lú statement tẹ release lánàá ṣé kìí ṣe pé orí yín ti gbálẹ̀ gbogbo yín you are a very useless people a ní yín lásán ẹ̀kan useless ẹ̀ wúlò fún wa wọ́n pa àwọn èèyàn yín wọ́n pa Christians bíi ti yín ẹ believe nínú Bible ẹ̀ ń kọ orin èèyàn yín pé torí ó ń pe Jésù wọ́n dúnbú ẹ̀ bí ẹran ẹ̀yin wá ń sọ wípé kó má protest wípé tá a bá fẹ́ protest wọ́n tẹ̀ tún fẹ́ dà nǹkan rú ṣé torí gbogbo àwọn ọ̀dọ́ ìlú ò tí ì jáde síta ṣé torí gbogbo wa ò tí ì jáde síta ṣé ẹ fọ́ lójú ni àbẹ́ fọ́ lọ́pọlọ ṣé ẹ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ni gbogbo àwọn big pastor yín pátá ní Trump ń retí ní gbogbo ìjọba àgbáyé ń retí tó ń jẹ́ ti Christian pé bóyá wọ́n á sọ̀rọ̀ but because they are very useless
because pé àwọn àtàwọn government they are together. Wọ́n lè sọ̀rọ̀, they are killing their people. Gbogbo Èkìtì mẹ́yẹn, àwọn tó kidnap nínú ṣọ́ọ̀ṣì ṣì wà ń bẹ̀. Wọ́n ṣì wà nínú ọwọ́ àwọn kidnappers. Àwọn tọ̀yọ́ ṣì wà ń bẹ̀. Lóríṣiríṣi ló tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Ọ̀rọ̀ ọlọ́pọ̀lọpọ̀ kò jáde lẹ́nu yín. Gbogbo àwọn àgbààgbà pásítọ̀ yín. Àwọn àgbààgbà pásítọ̀ yín tó pe àwọn ní Adébóyè, Kúmúyì, Oyèdépọ̀ lóríṣiríṣi tó ń ti jẹ dòdò lọ́wọ́ ìjọba tó ń ti sọra wọn dá àkísà lábẹ́ ìjọba tó hàn lẹ́nu ọ̀rọ̀ tó hàn lè sọ̀rọ̀. Ṣé o mọ̀ nǹkan tó ń ṣe wá ṣá torí pé wọ́n ti lówó tó lè fi fly? Torí pé o lè fly. Ṣábíyamọ ni ẹ ṣá àbábíyagba. Àwọn ọkùnrin celestial wọ́n jáde wọ́n fi ìtara ń sọ̀rọ̀. Ẹ̀yin obìnrin ẹranko tẹ́ pé ayé lẹ́ranko lórin. Ẹ̀yin ẹranko lórin, ẹ̀yin tọ́lọ́run òpè tó ṣẹ̀gùn lásán lẹ́ni. Àbí iṣẹ́ tó pẹ́ làbí dìde sọ̀rọ̀. Tó ń pa gbogbo àwọn èèyàn wọn lójú wọn. Kí láǹfààní pa ní wọn? Ṣèbí Yorùbá sọ wípé tí apá ò bá ṣe é ṣan, wàá lè kó sórí. Táwọn báyọ̀ bá mọ̀ nǹkan tí wàá sọ, ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ ní. Gbogbo ẹ̀yin olórin pátá tẹ́ pé ayé ní gospel musician, ìwọ tó sọ pé òun kọrin Bible, ṣebí inú Bible ló ti morin tán kọ. Jọ̀ọ́ ọba Solomon. Ìgbà táwọn ọ̀tá dìde sí ọba Solomon. Ṣé ọba Solomon ṣé ó káwọ́ jìrà báyìí ó ń wò? Ó ń pe Jésù, ó ń pe Ọlọ́run ni. Ló fi borí ogun wọn ni. Àbí ó bá wọn ja battle, face to face battle lọ́jà. Fọ́lọ́run gan tó ràn lọ́wọ́ kò ní dà fún ẹ. Abó ti yá wèrè ni. Akọ̀ ń sọ ni. Máa ọmọ àgbálùkù yìí. Kí ló tó kù yìí? Still shake. Oh, sinagogu. Tó bá wà láyé, sinagogu àti pariwo sáyé. Ó wúlò jù yín. You are very useless. Gbogbo yín useless. Ẹ wúlò fún wa. Wọ́n pa àwọn ọmọ yín lójú yín. You call yourself Christians. Ọmọ oníṣẹ̀ṣẹ̀ ni mí náà. Am I a Christian? Ìwọ wá sọ wípé wọ́n máa protest. Wọ́n fẹ́ lé Tinubu. Wọ́n bá fẹ́ lé Tinubu, wọ́n lé Tinubu. Ṣé Tinubu, ẹ̀mí Tinubu tó ẹ̀mí gbogbo wa tó ń waste ni? We don't have peace of mind. Àwọn olórí burúkú ni yín àti Yinka. Abẹ́fẹ́ ṣòfò dànù. Abẹ́yẹ yín fẹ́ bàjẹ́. Àbí torí pé gbogbo wa ò tí bọ́ síta. Ká bọ́ síta tí gbogbo wa ò tí bọ́ síta. Kí Trump gan mọ̀ kan tá à ń ṣe tó mọ̀ pé àwọn nǹkan tá à ń ṣe. Táwọn ìjọba ò bá gbà wá agbára wa kò ní dáa fún yín. Ṣé ẹ bímọ ṣá? Ṣé ẹ lọ́mọ? Ẹ wo ẹ bá bímọ ẹ má yẹ kí n gbá ọmọ yín ṣẹ́pẹ̀ àwọn ọlọ́mọ òṣèbí o. Ẹ yá wèrè ni. Olórí burúkú ni yín ni. À ń sọ pé kí ìbọn da ẹ̀yin ń jẹ́ nídìí ìbàjẹ́ ẹni ká máa sọ́pọ́ọ̀tì Tinubu ṣọ́ra sọ́pọ́ọ̀tì Tinubu là ń bá yín sọ abẹ́rẹ́ pàwọ́ lára wọn tẹ̀ láwọ̀ lára yín tẹ̀ ń gbára sí rọ́bà kọ̀ọ̀kan ni. ṣọ́ra sọ́pọ́ọ̀tì là ń bá yín sọ ni. Ìwọ wá ń sọ fún wa pé ká má protest torí Tinubu kàá yẹ yín. Àwọn ọmọ ọlọ́mọ nínú gbọ́. Àwọn ọmọ ọlọ́mọ àná fídíò tó sẹ̀ sí mi lórí WhatsApp ṣé náà fìbọn ń ja ara àwọn ọmọ kékèké yẹn. Àánú ẹ̀ mọ́dà olórí burúkú ni yín ni. Kí àpẹẹrẹ orí tẹ̀ nǹkan gan kò wọ̀n lára yín. Àpẹẹrẹ orí tẹ̀ nǹkan kò sí àpẹẹrẹ lára yín. Ojú ayé ni gbogbo yín ṣe. Ẹ̀yin tẹ́ bá ti jẹ́ pé kò sí yẹtí kò sí fìlà ìwà ẹranko ló máa wà nù yín. Ìwà ẹranko. À ń sọ fún yín pé nǹkan ò dáa. À ń sọ fún yín pé gbogbo ìwà tẹ́ wù ò dáa. Ṣé àwọn ìjọba wa ṣe right thing? Ṣé kìí ṣe kọ́ ló ń sìn wá? Ṣé kìí ṣe kọ́ ọ̀rọ̀ wọn dàbẹ́ ní pé àwọn ẹrú tó ń kó jọ tó ń da àgbàdo sí tó ń da ráìsì sí ẹjọ́ ìtajẹkù ẹ ṣàdá sí wọn. Ṣèbí àwọn la fi wọ́n síbẹ̀. Ṣèbí ṣe ló yẹ kó máa sìn wá. Ṣáwọn ló yẹ ká máa sìn wọ́n ni.
à ń sìn wọ́n tara à ń sìn wọ́n tẹ̀mí à ń fẹ̀mí wọ́n sìn wọ́n ẹ̀mí tiwa òun la fi ń sìn wọ́n. àwọn ń ṣara ríbi ẹranko burúkú ẹranko aláìnílàákàyè tẹ́ bá ti mọ̀ pé ẹ lè bá wa dá sí níbi tá a ti pẹ́ wa ọjọ́ wo la fẹ́ gbàdúrà dà àdúrà wọn ṣọ́ọ̀ṣì pọ̀ jù mọ́ọ̀sì pọ̀ jù ẹ̀jẹ̀ ìtàjẹ̀sílẹ̀ ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nílẹ̀ Yorùbá ìjẹta ọmọ tuntun jọmọ́nu mọ́tò níjẹta tí ìyá ẹ̀ ń wò báyìí mọ́tò elérò tí wọn ò ní solution àná ṣe ló ń mẹ́yàn báyìí tó tẹ̀ mọ́lẹ̀ tó ń lúbú ẹ̀ bí ẹran lánàá èdè ọjọ́ wo la fẹ́ gbàdúrà dà ṣáwọn ènìyàn bá wa gbàdúrà ni ó lọ sí Jerusalem kó lọ sọ fún Israel kó máa gbàdúrà tí ìràrùn bá ti bọ̀ òfò lẹ́ máa ṣe. wọn lágbára àti pé Trump ṣé wọn lágbára àti pé ṣebí Christian ni Trump kò dé fáwọn èèyàn ìṣeré ẹ wá ń fẹmi wá ń ta táì ẹ wá ní ká dákẹ́ ká yọ wọn yẹ kí kọra mọ́ ẹ báyọ̀ mi ṣe hot wọn yẹ kí kọra mọ́ ẹ ìwọ orí kan táwa ń rí tá a bá sọ pé a fẹ́ dúró faragbá ibo la fẹ́ káwọn ọmọ wa sí ó fẹ́ káwọn ọmọ wa dẹrú lórí ilẹ̀ wọn ni àbí ó fẹ́ sọ wá dà Ìlọrin ẹ fẹ́ sọ wá dà Ìlọrin kò ní dáa fún yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin set of useless people ta ní ẹ̀yin lẹ useless jù ẹ wúlò fún wa ẹ jẹ́ ká believe nínú Christian gan ẹ jẹ́ ká believe nínú Christianity because ẹ wúwa ẹ ibi tó bá ti pè yín lẹ́yìn dúró sí ẹ wúwa pé Christian yín gbogbo ẹ̀yin Christian tẹ́ pé láyé lórí ní Christian orí burúkú tẹ́lẹ̀ ń kọrin orí burúkú káàkiri tẹ́lẹ̀ ń kọrin ìyà káàkiri ẹ wúwa rárá gbogbo àwọn pásítọ̀ yìí ńlá tó wà lókè wọ́n wúwa bí ẹmọ wọ́n ṣẹ́ bí ẹmọ gidi abiyagba abirarada ni wọ́n àbí ìyàwó Adébáyọ̀ tó bá sílì ẹnu bàbá Adébóyè pa wọ́n sílì ẹnu ìyàwó wọn ni àbí kí lẹ́ ń bá wa sọ tí àwọn gómìnà wọ̀ bá gbà wá ibi táwọn ní position dé ṣọ́wọ́n lágbára àti gbà wá ni. ẹ wá fi ẹ̀mí àwọn innocent souls ẹ wá fi ń gbá game tá a bá pa àwọn èèyàn níjọba ò dáa so a máa fi rọ̀ lóye ẹlòmíì máa fi wọlé àwọn ọmọ tálíkà ẹ̀yin èèyàn láàrin èmi àti yín kí ló dé tí wọn kì í lọ kidnap wọn tó bá ṣe government meeting kí ló dé ó ṣe jẹ́ pé ibi táwọn tálíkà tó ti máa ń ṣe iṣẹ́ òòjọ́ wọn lẹ́tí lọ́ máa ń kó wọn. ojúde ọba tó ṣe wọn ṣe kidnap àwọn èèyàn ní stadium ojúde ọba yìí kọ́ sáré kó bọ̀wọ̀ bẹ́ẹ̀ èyí kọ́ máa gbá àwọn èèyàn ṣọmọ tálíkà ti wá ṣe ayé wá báyìí ṣọmọ tálíkà ti ṣe ayé wá ṣé gbogbo wa la máa lówó ni ṣé gbogbo wa la máa lọ́lá ni ṣé gbogbo wa la máa lálùbáríkà ni ṣọmọ tálíkà ti wá ṣe ayé wá báyìí ẹ wá fi ẹ̀mí àwọn ọmọ tálíkà ẹ wá fi ń gbá game kíní kan pàtì làwa tá a bá ní kí tẹ́rọ́rìsì pa àwọn ará oko báyìí àwọn èèyàn ní ní vọ́ọ̀tì fún mọ́ ìjọba òdá o àwọn ọmọ tálíkà lẹ wá fi ń gbá game gbogbo èyí tẹ́ wà nídìí kíní ìṣẹ́ tẹ́ bá bígbọ́ ọmọ ẹ ní jèrè wọn gbogbo tẹ́ bá fọjọ́ ayé yín kójọ ó máa bàjẹ́ lójú ayé yín ni ẹni tó bá dé bá ló mọ̀ ẹni tó bá kàn ló mọ̀ ok màá máa play nǹkan tó sọ màá máa play it's not acceptable you don't do that abiyamọ ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn no way ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé táwọn ọmọ ò bá sí lákàtẹ́ fún 5 minutes ò ní ti rí jánajàna wọ́n wá kó àwọn ọmọ lọ sí inú igbó tí ejò wà tí àkekèé wà tí tata wà tí gbogbo nǹkan wà ọmọ mi inú àwọn ọmọ yẹn kòkòrò máa ti rìn wọnú etí ẹ̀ níbi tó ti ń sùn kòkòrò á ti rìn wọnú etí ẹ̀ it's not even about the kidnapping part aftermath nǹkan the trauma nínú àwọn ọmọ yẹn wọ́n lè ti máa bá mi sùn kọ́ ti máa já abo àwọn Fúlàní wọn máa dọ̀tí wọn ọmọ kékeré wọn máa gbà kò síbi tó lè ti nǹkan wọn bọ̀ àwọn náà nìyẹn ọmọ kékeré wọ́n lè bọ́ ọmọ kékeré sùn àwọn náà nìyẹn nínú àwọn ọmọ tọ́kọ yẹn wọ́n ti máa fipá bẹ́ lómi lónú wọn àwọn teachers tàn kọ́ńkọ́ wọ́n ti máa bẹ́ lómi náà sùn
tán bá kó wọn lẹ̀ di trauma nǹkan táwọn ọmọ yẹn máa yìí face ṣé o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ Yinka Alaseyori ṣé o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣáwọn ọmọ ẹ lè wà nú gbó for days kó máa sọ nǹkan tó ń sọ lẹ́nu ṣáwọn ọmọ ẹ lè wà nú gbó for days as abiamọ ṣó lè wà mo ní táwọn ọmọ mi bá dé 5 minutes after time tó yẹ kó dé láti school màá ti pé bàbá wọn pa ní màá ti ra àwọn ọmọ yìí wọn máa ti pè mí lórí fídíò kan tí n bá wà lọ́fíìsì máa ti máa gbọ̀n later tí bá get through sí wọn náà máa ní school bus àwọn ló dìlé ọkàn mi á wá balẹ̀ ká tó wá sọ pé inú igbó kìjikìji ẹ̀yin èèyàn tẹ́ bá ń gba Lagos Ìbàdàn títọ̀ bá mú yín gan lásán tẹ́ fẹ́ tọ̀ ṣé ẹ̀rí bínú igbó ṣe máa ń rí ni kán wá wọ́ èèyàn kan lọ sínú bẹ̀ àwọn ọmọ kéékèèké wọn lọ́mọ 2 years wà ń bẹ̀ mo rí woman kan blood of Jesus ó pọn ọmọ ó ti kú ọmọ yẹn ò kú ọmọ yẹn ń ké lẹ́yìn ẹ̀ pọ̀ ìyá ti kú what are we talking about kí là ń sọ ìyá ti kú ọmọ yẹn wá ń ké lẹ́yìn yẹ ṣóbìnrin yẹn deserve ipò tó kú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ yìí ṣé ẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ni gbogbo ẹnikẹ́ni tó bá wà ní dìkínì ẹ̀ sponsor wọn ni ẹ̀ fún wọn lówó ni ẹ máa fojú sunkún gbogbo àwọn ọmọ tó jáde nù yín ikú òjijì ló máa pa gbogbo yín ẹ wà nínú ilé pẹ̀lú àwọn ọmọ yín wọ́n ń study labroad gbogbo wọn fly wọ́n lọ fún vacation ẹ wá ń fi ẹ̀mí àwọn ènìyàn àwọn tálíkà ẹ wá fi gbá game ẹ fi ń ṣe òṣèlú gbogbo yóò ní ṣoríire tẹ bá bí ìgbà ọmọ ẹ ní jèrè kankan nu wọn ní gbogbo ẹ̀yin tẹ bá sponsor àwọn terrorist àwọn ẹni ẹlẹ́ni tó ń ṣeṣẹ́ oko wọn jẹ́jẹ́ tí wọ́n ń manage ara wọn àwọn ẹni ẹlẹ́ni tó ń pọ́ máa lọ kó ẹ̀gẹ́ wọ́n máa lọ ṣe gàárì wọ́n á fojú yin gàárì gbogbo iṣẹ́ wọn iṣẹ́ wàhálà ni wọ́n lọ wọ oko wọ́n á ro ẹrù sórí wọ́n á dáná wọ́n á ṣe gbogbo ẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tún wá ń jẹ̀bi láti wo oúnjẹ ọjọ́ wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo èyí tẹ́ ẹ̀ sponsor àwọn people bóyá fi gbá géèmù ni àbẹ́fẹ́ fi bàjọba kan jẹ́ abẹ́ kan ṣe for your own selfish interest ẹ ní jèrè gbogbo àwọn ọmọ tó jáde nù yín ẹ máa kábàámọ̀ ni kò síbẹ̀ ṣe fowó tó àwọn ọmọ yín tó ẹ ní jèrè wọn bíra ẹ ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bí ara ẹ àwọn ọmọ Nàìjíríà ò gbàdúrà tó ládùúrú káàpù tẹ ní Lagos Ìbàdàn expressway tó jẹ́ pé kò sí tó bá dé káàpù yẹn ní èdè ó máa rí thousands of people mbẹ̀ tẹ́mẹ̀fẹ̀ mo bá ṣe tiẹ̀ rìdíìmù máa ṣe tiẹ̀ tí rìdíìmù bá ṣe tiẹ̀ àwọn kérúbù àti ẹ̀fọn máa ṣe tiwọn tí kérúbù bá ṣe tiwọn àwọn násàtì máa ṣe tiwọn ṣó wà bẹ́ẹ̀ lóyìnbó ṣé káàpù pọ̀ bí ṣé káàpù tiẹ̀ wà bí ṣá lẹ́yìn ìṣàdó àṣàmì kẹ́ gbalẹ̀ yín lọ ẹ̀yin lẹ máa ṣe convention ẹ̀yin lẹ máa ṣe harvest ẹ̀yin lẹ máa ṣe gbogbo ẹ̀ so tí àdúrà tẹ gbà ní Lagos Ìbàdàn expressway yẹn kò tí tó bring àwọn ọmọ yẹn back àgbà tó bá tó fún wa ní àwẹ̀ 100 days fasting and praying ní 100 days àbí fasting and prayer for 100 days náà tó máa mọ̀ pé àwọn ọmọ máa wálé tó bá já wọn mú ẹ wọ́n wà nínú igbó yẹn ṣó bá sọ tó ń sọ ó ní jáde wá sọ̀rọ̀ wàá ti ní blood pressure àbí kó máa fomi sí ẹ lára by now ọkọ ti sunkún kó ti fẹ́ da fọ́jú torí pé tiẹ̀ wà lákàtà ẹ̀ ó ló ṣiṣẹ́ lúkàjà tó ń sọ̀rọ̀ lẹ́nu ó ní wọn gbàdúrà tó yàwẹ́ 50 days fún wa nàkàgbà yàwẹ́ 50 days fún wa nàkàgbà àbí ó lè yan ní 70 days náà fasting and prayer a lè bẹ́ẹ̀ gbá lè join ẹ̀ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká bèèrè wa ǹjẹ́ o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tiẹ̀ wà lákàtà ẹ̀ náà tó èsì sí wọn lórí tó ń lo generator àwọn I'm very sure ó máa ní inverter ó máa ní solar wà dẹ̀ tún ní kíni o wà ní generator so tó rúbá ti kú bá àwọn ọmọ tiẹ̀ ṣé o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣáwọn ọmọ ẹyọ kan lè wà ní ugbó yẹn for just 30 minutes ṣọ́ lè wà bẹ́ẹ̀ for 30 minutes kó wá máa sọ pé ìjọba wọ́n ń ṣe nǹkan tó yẹ kán ṣe ṣẹ́rí Tinubu náà bá terrorist bẹ́ẹ̀ ni ó bá àwọn terrorist bẹ́ẹ̀ ni but responsibility Tinubu ni kékeré kó fix ẹ̀ that's his responsibility. That's his responsibility. Ó bá ń bẹ̀ ni. That's fine. But what are you doing about it? Ibẹ̀ mo ti fẹ́ come in. It's your responsibility to tackle it. And that's the reason why people actually voted for you. Wọ́n ti ní believe nínú yín pé ẹ lè ṣe, ẹ lè handle insecurity, ẹ lè ṣe. Sherry, the security aspect Nigeria, I say it all the time on my show. Wọ́n ò tí ì get it. Ẹni tó bá jáde síta lẹ́ni tó sọ fún yín pé security Nigeria 100% ni kò sí nǹkan kan. Olórí ẹlẹ́ òkò pa ènìyàn olórí burúkú ènìyàn ni. Tinubu lè máa ṣe àwọn infrastructure but the security aspect ẹ ti get ẹ sà ẹ ti get ẹ sà
inú mi ò ń dùn rárá ẹ máa ṣe Instagram báyìí àwọn people yẹn máa flaunt fine they might want to use it to sabotage his whatever his time but please tá a bá need help Nigeria seek for help ẹ̀yin jẹ́ kí n tún sọ nǹkan fún yín mo tún ṣe analysis kan ẹ máa rí ọmọ àbókí tó máa ní tanmọ́ná lórí ọmọ jàǹjàlá a máa gbé AK-47 tó ń tà ní millions of naira agbèsọ́wọ́ ṣó lè afford ìbọn tó gbé sọ́wọ́ men looking at the àbókí àbáwọn fúlàní yẹn tẹ máa rí tó máa wọṣọ tó máa pọ́n aṣọ wọn gan máa ya wọ́n dẹ̀ máa gbé ìbọn millions of naira sọ́wọ́ ṣẹ́yìn ò rí pé àwọn kan non sponsor àwọn people yẹn because ẹ bá rí wọn gbà mí wọn kàn dé láwàní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí náà máa wọ̀ tó máa look dirty wọ́n dẹ̀ gbé ìbọn millions of naira wọ́n dẹ̀ gbé sọ́wọ́ ṣé ẹni tí wọ́n rí tó gbé ìbọn yẹn ṣó lè afford ìbọn tó rà yẹn ṣó lè afford ẹ̀ no mo kàn rò ní o mi mọ̀ bóyá mo make sense o Báṣọ̀run mi mọ̀ bóyá mo make sense o because tẹ́mi bá rí fídíòsì wọn kì í look healthy wọ́n máa ń jọ tẹ́bi ń pa wọ́n máa ń rí dáadáa aṣọ wọn máa ń pọ́n ni wọn ò ní fọnú gbogbo ẹ̀ máa bú títì wọ́n á dẹ̀ gbé ìbọn tó ń tà ní millions of naira wọ́n á dẹ̀ gbé sọ́wọ́ ibo náà ti rí ṣé ẹni tí wọ́n rí tó gbé ìbọn yẹn ṣó lè afford ìbọn tó gbé sọ́wọ́ yẹn ṣé mo yẹ tó ń tà bọ́ ìbọn wà lára nǹkan tó ń generate revenue fún each country torí ẹ̀rí pé America ò stop ẹ̀ ṣé mo yẹ tí America ní lára àbọn ṣá ṣé mo yẹ profit revenue tó ń generate lára àbọn ṣá so àwọn tẹ́mi máa ń rí yẹn wọ́n lè afford ìbọn tó gbé sọ́wọ́ ibo náà ti ń rí ìbọn yẹn àwọn wo ló ń fún wọn ìyẹn lọ bẹ́ẹ̀ mo tún fẹ́ kájọ wo nǹkan kan àbí ṣé mọ̀ pé ṣé mọ̀ àwọn tó máa ń wa gold tó máa ń wa gold tó bá lọ sí àwọn ìlú kan mo kàn ń rò lórí mi ni o ṣé mọ̀ pé ó possible tó yẹ pé tó bá ti rí pé gold wà níbẹ̀ yẹn tó wà wọ́n á wá dọ́gbọ́n lọ lé àwọn villagers tó wà níbẹ̀ wọ́n á lo àwọn terrorists láti lọ fi lé wọn dànù àwọn terrorists yẹn wá mount ibi tí gold yẹn wà àwọn tó ń wà wá máa ráyè wá ṣó tún possible bẹ́ẹ̀ mo kàn ń rò ni because gbogbo ibi táwọn terrorists yẹn wà ń sìn wọn ò bí anybody dákó débẹ̀ àwọn ìlú yẹn ti di ahoro àwọn èèyàn ti sá kúrò ńbẹ̀ mo kàn rò ni o what if àwọn náà ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé ibi tó ti fẹ́ wa gold àwọn terrorists náà lọ fi ń lé àwọn villagers wà ńbẹ̀ láti scare wọn away ṣó ti yẹn táwọn yẹn dẹ̀ bá ti sá àwọn terrorists yẹn wọ́n wá mount ibẹ̀ wọ́n á dúró sí agbègbè bẹ̀ wọ́n wá máa mine wọ́n á máa ṣe àwọn gold kan wá yẹn wọ́n wá máa wà ìyẹn náà lè possible àbí kílẹ̀ máa gbẹ̀yìn èèyàn sókè ká sọ inú mi ò dùn káwọn ọmọ mi lọ sí school kó dé ní 5 minutes after tó yẹ kó dé máa gbọ́n ni Yinka Alaseyori ṣó o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé àwọn ọmọ ẹ lè kó làkàtà ẹ for 10 minutes káre ẹ má gbọ́ kó o má rù go and make a public apology to that video that you made. This is a sensitive situation. Am I making sense? Èèyàn kan ní ìyá ọgbà mo kàn rò ó ní o pé ẹ ṣọ́ pé kì í ṣe àwọn tó ń wa gold náà ń ṣe àwọn iṣẹ́ yìí ṣá ẹ ṣọ́ because tó bá rí pé gold kan wà níbi abúlé kan ṣe mọ̀ pé kọ́ náà lọ gbé sí wọ́n rí pé gold rà rẹ̀ báyìí àwọn tó ń wà àwọn terrorist náà máa lò because inú owó gold náà ló ti lè rí kọ́ máa supply wọn láwọn ọ̀bọ yẹn because there is a lot of money when it comes to gold wọ́n sì ní lójoojúmọ́ so ó lè jẹ́ pé bóyá tó bá ti dictate pé abúlé yìí gold wà bẹ́ẹ̀ kí la lè ṣe o ta lè fi ṣe bá wọ́n wá máa lọ àwọn terrorist kọ́ lọ máa kidnap àwọn tó wà bẹ́ẹ̀ so that wọ́n máa scare àwọn tó ń gbé lábúlé yẹn wọ́n wá sá lọ ìlú yẹn wá dahoro àwọn terrorist yẹn láwa mount ìlú yẹn wọ́n wá máa wá gold yẹn kí lẹ́yìn èèyàn rò mo kàn rò ni o torí ẹ̀ náà ṣe elect Tinubu he should get it fixed. I don't know how long it's gonna take, but I plead it should not take too much time because they are kids. Ọmọdé ni wọ́n. O lè blame olórí MD doctor fún ìkan tó bá ṣẹlẹ̀ ní hospital. Is she educated? Kí ló sọ yìí? Ẹ máa gbọ́, o lè blame MD hospital fún nǹkan tó bá ṣẹlẹ̀ ní hospital. Really? So téèyàn bá ní clinic tó jẹ́ pé gbogbo àwọn aboyún tó ń lọ bẹ̀ tọ́mọ ń kú. Okay, wọ́n ní blame MD bẹ̀. Páwọn quack doctors ló lọ háyà.
ẹ̀ẹ́dẹ̀ jí mi náà ẹgbọ́n tó sọ ó ní ò lè blame MD hospital tí hospital yẹn ò bá ṣe dáadáa really so táwọn èèyàn bá lọ sí hospital instead ogun typhoid tó ń fún wọn ní ti malaria tó ń kú okay ní blame àwọn doctor ní blame MD bẹ̀ kóun ló lọ áyà àwọn quack doctors tó fi ń pa àwọn èèyàn ṣáwọn tẹ́lẹ̀ náà rè okay kò sí wàhálà. The nurses is the clinical. You can't blame them. They can't oversee all. That is why we are there as the citizens of this country to pray. Because àwọn ọmọ yàwọn ọmọ wa ni o. Their innocence is not taken away. So ẹni tó bá lọ sí hospital tó bá kọ̀ bí ẹ̀ síbẹ̀ tó kú ó bí kejì síbẹ̀ ó kú ó bí kẹta síbẹ̀ ó kú ó bí kẹrin síbẹ̀ ó kú okay wọn ò ní blame MD hospital yẹn àbí okay. It is we need to pray. From the first person, from the president to the last person in this country, we all need prayers. Prayer mélòó ni wọ́n ti ṣe? Those children, ọmọ mẹ́rin, ọmọ márùn, you can't say that president or the vice president or they are not doing what they have to do. They are working. Lọ make a public apology for that video tó fún nǹkan tó sọ yìí. Àìjẹ́ bẹ́ẹ̀, àwọn ọmọ Nàìjíríà fún ẹgbẹ́. Ìwọ gan o ti mọ̀ lára, àbọ̀ mọ̀ lára. Very sensitive case. Very sensitive case. Àníwọ̀ tó bá jábí amọ́ ń bí. Ṣé Ọlọ́run ní jẹ́ ká ríru ẹ̀. Kọ́kọ́ àwọn ọmọ yẹn lọ́nú igbó. Àwọn ìjọba gan ò lè gbarú ẹ̀. Ọmọ téèyàn bínú mélòó la bí? Ọmọ mélòó mo bí? Kọ́kọ́ àwọn ọmọ yẹn lọ sí inú igbó. Wà á kọ́kọ́ máa wò pé kí náà fáwọn ọmọ yẹn jẹ náà. Àná ti máa fipá bá ọmọ lòmí lòmẹ́. Àgàgà àwọn ọmọ tó ti náyàn kúkúkú yẹn. Àwọn àbókẹ́ olórí burúkú yẹn ní ojú àwọn principal wọn náà ti máa mú wọn lọ́nu yàrá àwọn Fúlàní yẹn. Wọ́n ti máa lọ tó kó bọ̀ wọ́n dì. Àwọn kéékèèké yẹn. Tó bá rescue àwọn ọmọ yẹn trauma nǹkan. Ṣé ẹ̀dọ̀ pé àwọn ọmọ yẹn máa get ara wọn? How many Chibok girls lórí tó di celebrity? Hello? Àwọn Chibok girls tán kó. How many of them ló ti di celebrity? How many of them ló ti jẹ́ èèyàn léni? How many of them? Lọ mú èèyàn kan wá nínú àwọn Chibok girls tó ń ṣe dáadáa náà ayé. Lọ mú wá fún mi, mo fẹ́ rí. Okay. Ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin. Obìnrin wà láàrin wọn, wọ́n já gbogbo wọn sí òwò ni. Ẹni tí ò bá tiẹ̀ ní ẹ̀jẹ̀ lára gan kò lè gbà kọ́ ṣe wẹ́ẹ̀ fọmọ sí. Ẹ jẹ́ àgbàdua. Látòrí president ní ká ti bẹ̀rẹ̀ àdúrà yìí lórí ẹni tó kéré jù. Ọlọ́run fún wọn lọ́gbọ́n àti ìmọ̀ àtòjé. Yinka. Ọlọ́run wọn ilẹ̀ yìí lọ́wọ́. Ṣó lè ṣe tiẹ̀ Not too many people are saying the prayer they are praying is not working. But believe me, prayers are working. Prayers are working. Don't let anybody use it for political whatever now. The point is. My point is. Pé ìjọba ẹ gbà wá àwọn ọmọ yìí ní láti jáde ìjọba ẹ gbà wá ṣáwọn yẹn ló náà ń lò fún political tool I don't understand that part àwọn wo ló ń bá wí àwọn wo ló ń lò fún political kiri okay kọ́ kó àwọn ọmọ yẹn kẹ́rìbọ̀dì má sọ̀rọ̀ okay kọ́ kó àwọn ọmọ yẹn káwọn òbí wọn máa wò kọ́ má ké okay so kọ́ kó àwọn ọmọ yẹn kọ́ kó wọn gbé ó ga ọ lọ mú wá àwọn Chibok girls tó kó ń gbà yẹn mélòó nù wọn ló ń ṣe dáadáa nù ayé tó jẹ́ pé ó ti mọ̀ ó ti lówó wọ́n lè ṣe é because why trauma yẹn ò ní àlá wọn gbogbo tójú wọn rí ń bẹ́ẹ̀ ẹnu ò lè sọ gbogbo tójú wọn rí ń bẹ́ẹ̀ ẹnu ò lè sọ Nàìjíríà tí wàá jẹ́ ìlú kan tí ò sí rehab ní therapy session believe nù àwọn nǹkan báyẹn PTSD máa ti pa àwọn ọmọ yẹn lọ mú nǹkan nù àwọn ọmọ Chibok girls hello tó ń ṣe dáadáa nù ayé tó ra alẹ́ sí Banana Island àbí Lẹ́kí tó ń ṣe dáadáa nù ayé ẹ lọ mú kan wá fún mi lè rí ibo lẹ ti fẹ́ rí Yinka ṣó o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣó lè já ọmọ ẹ ló wà ní ugbó tó bá sọ tó ń sọ lẹ́nu yìí we are not praying enough kúkú fún aláwẹ̀ 200 days kágbà ìmọ̀ràn mi fún kí tó máa gbẹ̀yìn èèyàn wọlé ẹ̀yin èèyàn tẹ́ bá wà bí tẹ́jẹ́ ti tèmi wọ́n fẹ́ sọ àwọn ọ̀mọ̀ràn kan fún yín ẹ tẹ́ etí yín sílẹ̀ olọ́mọ ni oláya ni olọ́kọ ni ẹ̀yin ọkùnrin tẹ́ máa rìnrìn gbèrègbèrè ìlú ti le báyìí o ìlú ti le o ẹ̀yin alọ́ má dàgbére tẹ́ máa lọ bọ́ọ̀rẹ́ yín ṣe patí láwọn ìlú tó jìnnà ní sọ fún ìyàwó yín lé mọ́dọ̀wò mọ́ o tó bá gbé ẹ tó bá ti mọ̀ pé ò ní ẹbí tán lè dá 10 million fún ẹ jókòó ara ẹ jẹ tó bá gbọ́n gbẹ fẹ́lẹ́ dà ẹ ẹ̀yin alọ́ ẹ̀yin ọkùnrin tẹ́ máa kó lé ní dágbére fáwọn ìyàwó yín tó bá tún gbé fóònù yẹn ní gbé lóbi lọ má pẹ́ mi mọ́ ó ti lè ṣọ́ mi jù ó ti lè ṣọ́yàn jù wọ́n á gbé ìyá ẹ ojú ààbò
gbóòkú okú gbé ẹ̀yin obìnrin náà ó dá ṣòkòtò wọ́n rí ẹni ṣàfàrà ìyàwó ọ̀dàlẹ̀ onírìngbèrègbèrè lẹ́sẹ̀ ọ̀dọ́kọ alábẹ́jò olómi wabi wá. tọ́jú ìyá ẹ̀ gbé tiẹ̀ ta nìyẹn o ìyàwó onírìngbèrègbèrè lẹ́sẹ̀ tó dárúkọ Òṣogbo tó rí lọ́nà Ọ̀yọ́ tó rí láwẹ́ àti ràgbìjì onírìn òfò lẹ́sẹ̀ àsìkò ikọ̀ ìlú ti lé o bọ́ bá gbé ọ tiẹ̀ tanu olọ́dọ́kọ ẹlòmíì ń ta ni àlẹ́ náà ni ó bẹ̀ sanwó ránsọ́ọ̀mù ìyẹn lọ bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn ẹ má parọ́ láàrin èmi àti yín how many churches in Nigeria ló máa lọ ní normal day tí ò sì pọ́ kidnap yẹn tó máa ní let's pray for Nigeria ẹ answer pé normal service o kàn lọ church nígbà tó wá pè rẹ ogun tó ń jà yìí kó gbà how many of them ló máa ní 1 minutes or 10 ló máa ní let's pray for people how many the only time tẹ́lẹ̀ gbọ́ lẹ́nu. ẹ kọ lẹ́tà sí US UK àwọn EU ẹ sọ fún wọn pé ẹ ní ìdí ẹ̀ẹ̀pù tó ní Nàìjíríà náà máa ṣe pípa àwọn tó nǹkan ẹ sọ fún wọn pé ẹ ní irinṣẹ́ ẹ sọ fún wọn pé ẹ ní irinṣẹ́ so that wọ́n á lè tètè ẹ̀yin èèyàn bring back our children in the fucking chat. bring them back. ẹni tálíkà tó tún ronú ṣẹ́yìn ò mọ̀ pé ẹ ti pa sáyé ni. Bring back our children. We are not asking for too much. We don't know how you want to do it. It is your responsibility to solve it. Àmọ́ nǹkan tẹ́ fẹ́ ṣe. Àmọ́ bẹ́ ṣe fẹ́ ṣe. We are not interested. But bring back those children. Àmọ́ bẹ́ẹ̀ máa lọ get foreign body ni. Àbẹ́ máa lọ recruit àwọn ọmọ soldiers. Àbẹ́ máa lọ rán iṣẹ́ kò kàn wá. Nǹkan tá a fẹ́ káwọn ọmọ yẹn jáde níbi tó wà láyọ̀ àti àlàáfíà èèyàn kan ní ìyá ọgbà ó yẹ kó kógun lọ kó lọ pa ogun àwọn pípù yẹn mo níwèé tó bá ṣe yẹn àwọn ọmọ yẹn máa kú at the end of the day they will still need to dialogue for how long ṣé every time náà la máa bá àwọn terrorists dialogue ni for how long torí sìn tó bá ní kó tún pa àwọn èèyàn lọ síbẹ̀ kó lọ attack wọn wọ́n lè spray gbogbo àwọn ọmọ yẹn kó pa wọn and it's of no point àwọn ọmọ tá a ní kọ́ bring back kọ́ tó ti pa wọ́n yes kí wá ní gbogbo làlá tá a wá fẹ́ fún látọjọ́ nígbà tó jẹ́ pé àwọn ọmọ tá a ní kọ́ bring back wọ́n tún pa àwọn ọmọ yẹn kò mé. ọmọ ẹ̀kọ́ lọ pa àwọn ọmọ yẹn so kí la máa fall back sí kan dialogue terrorist wá dẹni tó ń dialogue fáwọn ìjọba pé tá a fẹ́ rè ẹ fún wa wọ́n wá wà lórí TikTok wọ́n ń kówó wọ́n ń gbébọn àwọn Fúlàní tẹ́yìn rí yẹn ṣọ́ lè afford ìbọn tó gbé sọ́wọ́ ṣé mo yẹ tó ń ta àwọn ìbọn yẹn ṣá ṣé Fúlàní tẹ́rí tó funfun tó dàbí àwọn tí ò lẹ́jẹ̀ lára yẹn ṣọ́ lè afford àwọn ìbọn yẹn ṣá nǹkan ló wà lẹ́yìn ọ̀rọ̀ tó fi ń ké mo tútù sọ gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn kínní tẹ́ fi ń ni àwọn mẹ̀kúnnù lára tẹ́ ẹ̀ kó àwọn ọmọ ọlọ́mọ lọ sínú igbó tẹ́ ẹ̀ ṣe wọ́n bó ṣe wù wọ́n ẹ̀ ní ṣoríire o àwọn pípù yẹn ti wọnú wa kúgbé wọ́n ti wọnú wa o àwọn irinṣẹ́ táwọn pípù yẹn kó sọ́wọ́ ìmọ̀ bóyá àwọn ọlọ́pàá wa ni ìmọ̀ o àwọn ọ̀bọ̀n mi wà máa wò báyìí what àwọn tó lówó ló ń sponsor àwọn pípù yẹn irú owó tó dẹ̀ fi sponsor wọn kì í ṣe owó 8 to 5 kì í ṣe owó òun ta lùlù lẹ́gbẹ̀ẹ́ títì kì í ṣe owó òun taṣẹ́ àwọn owó politics owó gold wọ́n lè fi afford láti máa ra àwọn ammunition tó rán yes kì í ṣe tó lọ ṣe báńkì 8 to 5 ló máa kó fáwọn terrorists wọ́n lọ fi máa rà bọ́ àwọn bú owó àwọn láwọn kinní tó ń kó sọ́wọ́ yẹn ni ẹni tó ń ra àwọn kinní yẹn fún wọn àwọn ibi tó ti máa ń ráwọn owó báyẹn bí politics ni àbí kó jẹ́ bí gold or diamond yes
kì í ṣe àwọn owó péyàn ń ta gàrí lẹ́gbẹ̀ẹ́ títì àbó ń taṣọ bọ́sikọ́rọ̀ ní ṣọ́ọ̀bù olúkálukú jókòó ara ẹ̀ jẹ́ gẹ́ẹ́ jókòó ara ẹ̀ gẹ́ o ọmọ tí ò níyà kì í dégbò ẹ̀yìn o kí mo sọ ọmọ tí ò níyà kì í ṣe kí ni kì í dégbò ẹ̀yìn ẹ̀yin tẹ́ ẹ bá ń gbé labroad tó jẹ́ pé gbogbo patí làwọn ọmọ mi yín máa ń lọ ẹ tètè pè wọ́n Nàìjíríà màámi mi ò rán yín iṣẹ́ o ẹni tó bá fẹ́ ṣènáwó ẹ fún lówó màá sanwó ẹ má tẹ̀lé anybody lọ́nú igbó mi ò rán yín iṣẹ́ o ẹ̀yin tó pa àwọn ìyá aláyọjú rọ̀ ni wọ́n ẹ tètè kìlọ̀ fáwọn ìyá yín wọ́n ti kidnap family mi rí torí ẹ̀ lára ṣe ń ta mí mo mọ bó ṣe rí o mo rù ni that was 2023 April mi ò lè jẹun ẹni tó súnmọ́ mi dáadáa ni wọ́n dẹ̀ kidnap ẹ̀ níbo Lagos Ìbàdàn wọ́n ti kidnap wọn Lagos Ìbàdàn wọ́n ti kidnap wọn a lè jẹun mo máa wá voice note àwọn àbókí yẹn lọ́jọ́ kan máa play lórí show tó máa ń send tó máa nà wọ́n bí olórí burúkú ìgbà tó dé tẹ́ bá rí ara wọn wọ́n tún wá pupa wọ́n ya máàpù sí gbogbo ara wọn báyìí hospital la sáré gbé wọn lọ tó ń fa omi sí wọn lára wọ́n níbẹ̀ trauma yẹn ṣì wà lára wọn dì sí torí ẹ̀ mo ṣe ń wo Yinka Alaseyori bó ṣe ń sọ̀rọ̀ kò dé sí ẹ má wọ̀rí kò ní ṣẹlẹ̀ sí ẹ lórúkọ Jésù bọ́ lọ́ọ̀bì àwọn tó ti ṣẹlẹ̀ sí wọn á sọ fún ẹ bó ṣe rí wọ́n máa ń so wọ́n mọ́gi ni wọ́n níbi agẹ́ igi máńgò ni tó ti gbilẹ̀ gan wọ́n ní in fact àwọn ò kí ń rí oòrùn bí igi yẹn ṣe gbilẹ̀ tó nínú gbó wọn ò rí oòrùn tí òjò bá rọ̀ tó heavy akọ̀bà kan drop síbi ewé yẹn ni wọ́n níbo àwọn máa ń gbóhùn helicopter tó bá ti dalẹ̀ wọ́n máa so wọ́n akẹ́kẹ́ máa ta wọ́n gbogbo nǹkan máa ta wọ́n gàrí náà fún wọn àti yọ̀ àtàwọn omi tó ń ṣàn ní igbó yẹn wọ́n á ní kó fi mu gàrí ṣó o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó fún wọn ni eléyìí ò ṣe kéde fámìlì mi ni nǹkan tó fún wọn mu nìyẹn gàrí wọn á buyọ̀ sí àwọn omi tó ń ṣàn ní igbó yẹn wọn á wá ní kọ́ọ̀bù sí ó náà mu tó fi survive tó bá ti wá wọn ní lọ́jọ́ tó kọ́ gbé àwọn rìn for 3 days without water wọ́n so ọwọ́ wọn báyìí wọ́n wá rìn fún ọjọ́ 3 láìsí omi nínú igbó kìjikìji wọ́n níbi tí ilẹ̀ bá ti mọ́ báwọn báyìí àwọn máa sùn sí wọ́n á dẹ̀ di àwọn ọmọ gidi tó bá tún ti dàrá ọjọ́ kejì wọ́n á tún ló ti yá ó yá ẹsẹ̀ náà fi máa ń ta wọ́n lórí báyìí pé kan jí wọ́n á fi búùtù ẹsẹ̀ wọn gbá wọn lórí pé kan jí ẹ wá wí ìmájì àwọn ọmọ kéékèèké yẹn kọ́ rìn rí 3 days nínú igbó ṣó o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Wallahi, that's true you see ẹ wá wo àwọn ọmọ kéékèèké because àwọn people yẹn ò dúró sójú kan so bá ṣe kó àwọn ọmọ yẹn ẹ rò pé ojú kan ló máa dúró sí no ẹ lọ kọ́lẹ̀ tó bá fi wọ́n lẹ̀ wọ́n máa níyọ̀ gbà sọ wọn ò lè dúró sójú kan because wọ́n mọ̀ pé wọ́n ń wo social media wọ́n mọ̀ pé wọ́n wá wọn àwọn ọmọ yẹn á ti rìn ìbàjẹ́ mo pity àwọn tí ò ti rìn nù wọn àwọn ọmọ yẹn máa ti rìn pa ẹ dẹ̀ mọ̀ pé Fúlàní ẹ̀mí ò jọ wọn lójú bó o bá momi tó kú sọ́nà kò wọ́n á ní alhamdulilayi alábàmísà wọ́n á jù sínú gbó ẹ̀mí ò jọ wọn lójú Yorùbá sì láàánú àwọn ilé wọ́n prefer màálù jẹyàn lọ màálù jọ wọn lójú jẹyàn ìwọ tó yẹ pé gbogbo pati náà lọ ti fi ṣíẹ́ like me I go out but I don't go everywhere you cannot see me everywhere èmi títí láyọ̀ kọ́ àti pati tó pè ẹ́ sí àti ìtàn pè ẹ́ sí gbogbo ẹ̀ ló yọjú ràn tọ́ba ti ní àǹtí ìyá sùrájú kú ibodàn ti fẹ́ ṣòkù kí ni ìgbàjà àbílà ibẹ̀ náà ti fẹ́ ṣòkù èló lọ àkàrà tó mú 5,000 ni mo ti mú ẹjọ́ ṣọlọ́kù gbé bọ́ọ̀sì lẹ̀ àwọn gbé lẹ̀ fẹ́ni tó bá lọ látẹ̀kọ̀ kẹlẹ̀ bá wa dé là kíá ó lọ sí ara ẹ ó ti raṣọ ẹbí ó ti kó sínú bọ́ọ̀sì sẹ́kọ̀ ti lọ bọ́n bá gbé ìyá ẹ̀ gbé ẹgbẹ́ àwọn fámìlì tó wà yẹn tẹ̀ ń ta ẹ̀gẹ́ yẹn ẹ̀yìn lẹ́dẹ̀ 100 million tẹ́lẹ̀ dẹ́dẹ̀ ìyá ẹ̀ máa kú sínú igbó orí ìyá ẹ̀ pé kó tí wá jẹ́ náà ó tí wá mọ nọ́mbà ẹni tó lè pè lórí ṣé mọ̀ pé àwọn kan wà táwọn tẹ́rọ́rìsì gbé tí wọ́n mọ nọ́mbà èèyàn lórí ṣá mọ̀ ṣá tọ́ máa ní kọ́ fáwọn ní fóònù nọ́mbà táwọn lè pè pé kí ni o káwọn lè béèrè ransom ẹlòmíì ọmọ nọ́mbà kankan lórí o ibi tí ẹlòmíì ya pọ̀ dàdé wọn ò ní nọ́mbà kankan so a lot of people ọ wà ní ọ̀dọ̀ àwọn terrorist tí wọ́n tiẹ̀ tí mọ̀ bóyá ransom àwọn ẹbí wọn ò tiẹ̀ get through sí wọn ò mọ nọ́mbà lórí gbogbo pati ló ń lọ wọ́n bá lọ dé yẹ́ ẹ̀ mọ́ bọ́ọ̀sì tó lọ gba ọ̀nà Kánò lọ kó fẹ́ lọ ṣe pati wọ́n bá gbé ìyá ẹ̀ gbóòkú okú gbé ìyá jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ẹ̀rí ẹ̀ kólúkálukú ṣọ́ orí ẹ̀ la wà báyìí o kí mo sọ fún ẹ kólúkálukú ṣọ́ orí ẹ̀ jókòó ara ẹ̀ jẹ́ ẹlẹ́lẹ́yà jókòó ara ẹ̀ jẹ́
ẹ̀yin tẹ́ ẹ máa wọlé lóru bí ọ̀rọ̀ tẹ́ bá ti lọ látàárọ̀ instead kẹ́ máa lọ lé straight ẹ máa kọ́ ya bíá palọ̀ àti bíá palọ̀ ẹ máa bọ́ sí ilé ijó àti ilé ijó ẹ máa lọ jẹ́ ndómì ní Ìkẹjà tẹ́ bá tún kúrò bẹ́ẹ̀ bọ́ síbẹ̀ títí táyé yín á fi bàjẹ́ tẹ́ máa lọ lé lóru kò sí gbogbo yẹn mọ́ ìrìn alẹ́ tẹ́ máa rìn sìn ẹ wà extremely careful àwọn people yẹn ti wọnú wa mélòó ló gbòmọ̀ṣọ́ síkò mélòó ló gbòmọ̀ṣọ́ síbàdàn àwọn people yẹn ti wọnú wa kólúkálukú ṣọ́ọ̀rẹ́ ń sìn tí gbogbo kinní máa fi die down tọ́lọ́run á fi bá wa yanjú ẹ̀ jókòó ara ẹ jẹ́ o gbogbo bí ló fẹ́ lọ aláyanjú ràn ó lè wọ bílíkì wọ́n bí oníjẹkújẹ tó bá ti lè gbé bọ́ọ̀sì lẹ̀ báyìí ó máa kó sínú ẹ̀ ni ó ń lọ ti ẹ̀ nìyẹn kò gbọ́n kankan mọ́ bó o kú okú gbé tiẹ̀ tanu wọ́n rò pé yẹn gbà kan wà máa dá 50 million kan lẹ̀ ṣó o ya wèrè ẹ yé rìnrìn alẹ́ mọ́ gbẹgẹ́nẹ̀ ẹ ṣe ọjọ́ God bless you. I actually came to Manchester to see your ọgbà. tí wọ́n èèyàn bá ti kú bá wá gbà alhamdulillah ọ̀sán dànù ni ẹ kò sí nǹkan tó kà wọ́n. wọ́n ní 3 days àwọn fi rìn nínú igbó gìjìgìjì káwọn tó wá débi tó wà wọ́n ní ìkíní mango ni ó ti gbilẹ̀ wọ́n lójú ọkọ̀ máa ń drop kékeré àwọn òun rí òrùn bọ̀ àwọn máa ń gbóhùn helicopter wọ́n á wá dé wọn lálẹ́ tẹ́ bá rí ẹ̀yìn wọn ó dà kan ya máàpù Áfíríkà sí wọ́n na stupid and bastard sí wọn lára wọ́n ń wá wọn kọ ṣe nígbà yẹn táwọn àbókíyẹ bá ti pè báyìí wọ́n máa ń nà wọ́n ni wọ́n wá máa sọ fún wa pé èlò ẹ̀ṣẹ̀ àánú mi wọ́n máa tẹ́ máa gbọ́. ẹni tó dé bá lò mọ́ lórúkọ Jésù aburú ò ní ṣẹlẹ̀ sí wa àní kó sọ́wọ́ àwọn pípù ìṣẹ́ kí ló fẹ́ fi fight wọn back kò sí ṣé wọ́n tọ́kàn rí wọ́n prepare tọ́kàn ṣàyé mú ẹ kí ló fẹ́ fight back nothing. wọ́n wá kó tó wá lọ gbọ́ bẹ̀rẹ̀ ransom káàbúrò wọn tó wá lọ àbúrò wọn ti jí láti 10 a.m. náà ti ń dà láàmú nígbà tó fẹ́ gbé ransom lọ wọ́n ní kó lọ bẹ́gà wọ́n ní kó kúrò bẹ́gà kó lọ Ṣàgámù wọ́n ní kó kúrò Ṣàgámù wọ́n ní kó wọ mọ́tò Ìbàdàn wọ́n ní kó bọ́lẹ̀ lórí gàrí wọ́n ní kó tó wọ padà sékò wọ́n dà láàmú di 11 p.m. alẹ́ láti 6 a.m. láti àárọ̀. nígbà tó wá di 11 p.m. alẹ́ tó bá rẹ̀ express wọ́n wá júwe bó ṣe máa gbé wa wọ́n wá ju owó yẹn sínú ọkọ̀ lọ confam bóyá fake ni wọ́n ní machine tó fi confam fake note. ìgbà yẹn ni cashless kìíní ṣẹlẹ̀ ní Nàìjíríà yes ìgbà yẹn ló ṣẹlẹ̀ ìgbà yẹn náà kì í dá family mi yẹn cashless yẹn mọ̀ gbá cashless tó yẹ pé cashless táwọn èèyàn fi wá cash ibo la àtọrọ owó dé a ní owó yẹn a lè provide yẹn a lọ bá àwọn olóúnjẹ àwọn oníṣúyà àwa ń gba cash káàkiri ẹ ní experience kìíní yẹn lórúkọ Jésù ẹ ní experience ẹ ṣé 2024 ni April ṣàmùmọ̀ wọ ìgbà yẹn ni cashless kìíní yẹn nígbà tó wá lọ confam guess what wọ́n wá ní káàbùrò wọn máa lọ wájú kò gbọ́dọ̀ wẹ̀ ìyẹn náà wá lọ lọ́gànjọ́ òru ym lé express ibi tó ti lọ wọ́n wá pè lórí fún pé kó wo ẹ̀yìn ẹni kí náà ṣe family mi tí mo sọ yẹn wọ́n dẹ̀ jù sí express bẹ̀ wọn ò kíá wọ́n sọ ọwọ́ ẹ̀ wọn ò kíá bóyá mọ́tò máa bọ̀ lóru tó máa pa wọn ò tiẹ̀ kíá wọ́n kọ̀ múnú gbọ́ dẹ̀ jù sí express yẹn. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.